أعوذ بالله من الشيطان الرجيم آمين. بسم الله الرحمن الرحيم ọlọ́run ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́. وبه نستعين رب زدني علما ọlọ́run mọ́sá ṣàánú wa. وإذ يمكر بك الذين كفروا àpẹẹrẹ sí bọ́ọ̀lù mọ́jọ́ ọba yín láéláé. ليثبتوك ọba tó dúró ti bàbá wa Lájí Àgbà lánàá. أو يقتلوك ọba tó dúró ti bàbá wa Lágége. أو يخرجوك ọba tó dúró ti bàbá wa Àgbàlagbàjì. ويمكرون ويمكر الله ọlọ́run mọ́sá dúró tẹ̀yìn náà bàbá. والله خير àpẹẹrẹ sí الماكرين bọ́ọ̀lù mọ́jọ́ ọba yín láéláé. لك الحمد يا ذا الجود والمجد والعلا bẹ́ẹ̀ni. تباركت تعطي من تشاء وتمنع àánú ọlọ́run ní fi yín lẹ̀. إلهي وخلاكي وسؤلي ومؤلي ọlọ́run mọ́sá wọlé. إليك لدى الإعسار واليسر أفسع gbogbo èyí tẹ̀ ń sọ tí ń rọrùn eléyìí náà ló mọ́sá jẹ́ ọ rọrùn. إلهي ẹ tún gba stamp oríire lálẹ́ yìí náà. لئن جلت وجمت خطيئتي ọ̀sán ló ń ṣe wo rí òní fi yín lẹ̀ láéláé. فأفوك عن ذنبي أجل وأوزع ọlálùbáríkà àwọn àgbàlagbà tí ń bẹ ń kalẹ̀. إلهي أجرني àánú ọlọ́run tí ń tẹ̀lé yín bọ̀ látijọ́ yìí. إلهي أجرني ọlọ́run ní ká kúrò lára yín من láéláé. عذابك إنني bó ṣe dúró ti bàbá wa Lájí Àgbà náà nù ni. من عذابك إنني ọlọ́run mọ́sá bá wa dó tẹ̀yìn náà. أسير ذليل خائف لك إخضع àmín. أسير ذليل خائف لك إخضع إنا أعطينا بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمين. آمين. bó ti dáná ni oríire ni bàbá sọ sápò ni. àbáwá Lájí Àgbà ló fún bàbá wa Mufasiru Àgbà. àfa mi ló fún mi. wọ́n fún yín ní Kùránì. bàbá sì fún yàn ní agbára ńlá báyìí. èèyàn sọ àpò ni. èyí gbé fọmọ kéwú. a tọ àwa náà láàyò tá a bá délé. ẹ̀yin kọ́ èmi ni wọ́n yọ nǹkan mi. ọ̀dà àti gbọ́ kò sọ̀rọ̀. Allah. àfa jẹjẹ súnmọ́ bẹ̀rù gbàmà yìí kì í wọ kàkàkì yìí gbàtọwọ́ rẹ̀ yìí. Allahu akbar. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Amin. allahumma salli ala sayyidina muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. Amin. alhamdulillahi rabbil alamin. Amin. arrahmanir rahim maliki yawmiddin. àmín. bọ́bá ṣe pé ẹnjìníà tó ṣe ti ẹnjìnì yìí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́bàndírì bíi ti kù díẹ̀ ẹkùn yẹn pọ̀ bí ẹnjìníà bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ọba ti sùn. mo kí bàbá wa Lájí Àgbà níjòkó Afisọ wọ. ẹ dákun ẹ jòkó lè dáadáa jẹ́ nínú aláfa mi ọkùnrin yìí ọlọ́mọsàjárì yín pẹ́. Àmín. 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 bàbá àláyé mi ẹ̀yin láyé wa gbogbo ń tà dà yìí ẹ̀yin ló ń sábà bí ire asoríire adúgbò kọ́lọ́hún òfin rán mùnáfíkì sí a kò fi rán alágbà kò sí a Allahu akbar. alálìbáríkà tí ẹran sí wa rèé Alájí Àgbà
gbogbo ayé sì mà bẹ́ẹ̀. ogo bí kálukú lọ káàkiri tá ti lọ kéwú èmi ò lọ́bẹ̀. bẹ́ẹ̀ Naam. tí fa àrísì kan ń rí bí lọ ní. inshallah Akbar. àwọn míì lọ Cairo èmi ò rí lọ. àwọn míì lọ Saudi èmi ò rí lọ. látara kò sí nǹkan kan. Allahu akbar. kọ́dà àwọn míì lọ education ń bẹ̀ wọ́n ọ̀rẹ́ ni tí wọ́n rán mi. kọ́dà àwọn míì lọ legal study ẹ̀rẹ́ ni rán mi. Allahu akbar. Akramakum al-karim. látara kò sí nǹkan kan. ọlọ́run wá wà ní alájí àgbà yẹn wọn bá sànàwí tí mo gbé lọ́dọ̀ yín níbẹ̀ lọ́dọ̀ mi dùn ní. alhamdulillah. sàtífíkẹ́ẹ̀tì sànàwí tí mo gbà lọ́dọ̀ yín níbẹ̀ lọ́dọ̀ mi dùn ní. ìní mi kù. ọlọ́run wá gbé mi sáyé tí gbogbo pòfẹ́sọ̀ wa ń bẹ lábẹ́ mi lọ́rin. Bẹ́ẹ̀ni. ètò àní Allahu akbar ọlọ́run tọ́yọ̀ wá ló ní àkéwú. Lóní akéwú. báwo ni àtẹ̀ríyẹ ìbá ti pọ̀ tó o bóyá nínú alágbàkọ́ ọ̀gá ní ìbàjẹ́. àwọn alájẹ́ ẹgbẹ́ ọlọ́mọṣà bá ń dúpẹ́ fún yín. Àmín. ẹ bá ń sámi torí ọlọ́run. Àmín. ilé yìí ò ní dahoro láíláí. Àmín. látara yín ilé wa dolóko lónìí. ìran bàbá mi náà dolóko lónìí. alhamdulillah. àfa pọ̀ àmọ́ náà bàbá tí mo tara ìjáde ilé gbòógì la wa. bẹ́ẹ̀ni. báàlì fi ìbá ga tó pọ̀ náà bàbá tó bí mi ọ̀dà mà. inshallah. agbolawa kì í lè wa. mo wá lọ́dọ̀ alájí àgbà ọlọ́run bá forí rẹ̀ mi ó forí rẹ̀ mi yẹn alájí àgbà sí mi wọ́n sì jẹ́ ẹ sì jẹ́ mo wá lámì mọ́ la ka lónìí. Alhamdulillah. ọmọ bàbá ilé gbòógì àná bàbá jẹ́ tèmi ọ̀dọ̀ ọlọ́run bá ń kẹ́ wọn sí. Àmín. wọ́n sọ fún bàbá mi jọ́nà parúgbó ara lè bímọ fìyí lẹ̀ fún wa fìyí lẹ̀. ìwọ̀n ń jà kọ̀ọ̀kẹ́ ń tọkọ kí ó nana bàbá mi. Subhanallah. mo mọ̀ sórí lára alájà gbà parí o. Alhamdulillah. báyé bá ń jẹ́ tí gbà bá ń jẹ́ gba ìdílé yín ọlọ́wọ̀n níjọ́ dahoro. Àmín. gbogbo ẹni tó bá bá ń ké Fatiha tí mo fẹ́ ké sílẹ̀ alájà gbà yìí ìdílé tí ní ó sì ní dahoro láíláí. Àmín. bisimilahi rahman rahim alhamdulillahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. 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 عافاكم الله. عافاك الله. أنعمكم الله. آمين. عافاكم الله. wọ́n wá ń gbowó kò náà àfa mi bá kówó jẹ́ ni mo ní ha bàbá owó yín báyìí débẹ̀ yìí ní mú kankan lọ lówó níyà yìí yín yọ̀ọ̀da gbogbo ń pátá tó wò yín báyìí débẹ̀ ládùúgbò owó tẹ̀ fún wa láyé lónìí. iṣẹ́ àfáà tá ń jẹ́ kí tá a wálé wá jíṣẹ́ fún yín rí. nígbà táwọn wálé kí ó dà lájẹ́ àgbà olórí ilé kó pé naam òní sórí búbọ̀ ti dáhùn. Àmín. Àmín. èló là ń san níjọ́ náà wàásù mẹ́ta 150. wàásù mẹ́ta ẹ dákun ẹ ṣe sùúrù ẹ dákun torí ọlọ́run. Please. múrí kọ̀ọ̀kan méje àti pọ́n márùn là ń san lọ́dún kan lọ́dọ̀ bàbá múrí kọ̀ọ̀kan méje àti 10 naira thousand cover 150 naira lọ́dún kan bẹ́ẹ̀ mi ọba tẹ̀lé mọ́tò tá a lẹ́sẹ̀ láti Ṣàngó yá yìí lọ́mọdúgùrì ìlérí. bàbá sanwó tíra ṣe àrí
ìjọba ń bọ̀ wá kí yín fa. government. múríkà tí náírà márùn 25 naira lásán wò tíra. ń lọ sàgbà sí oko lọ́dọ̀ bàbá tó bí nàbàkí àṣà nísàlẹ̀ kókò àbí kí n lọ gbà àrùn lágọ̀ọ́ àbí kí n tẹ̀lé tàn lẹ́sẹ̀ kan lọ kánò kí n lọ sí kọ̀ǹdọ́ díẹ̀ mọ̀ndọ́rì sábà ń tètè yankura bàtà. ọwọ́ àdọ́dún pátá parí èmi bá jẹ gbèsè owó lé kéwú ẹ̀ sáàmù yìí ti súnmọ́ ọlọ́mọ sábà ń kí àfàbí alẹ́jọ́ Sulemana àpò àmín àmín àfàwálé àpò rahimahullah. àmín. ẹ̀ sáàmù kọ̀ làwọn àrí mi wọ́n bá wọlé pàmì wálé ọ̀ wálé kéwú ni ìrù wùsàn mo jẹ gbèsè wọ́n ní ma bọ̀ wáyé fẹ́ yìí sí ọ wọ́n fẹ́ yìí sí mi bọ̀ wá sẹ̀ sáàmù tán kálukú gba ṣahada èmi tí mo jẹ gbèsè ìwọ̀n sáré káàkiri nígbà tí ń para owó yìí tí mo wá pé mo wá san àfa wa Salman ọlọ́mọṣàbá wa kẹ́ wọn àwọn ni wọ́n ń bẹ ní pírísípà wa ń gbà náà ọmọ wọn dà afa la ilaha illallah ọlọ́wọ́ kára kún alibarika rẹ̀ Allahumma àmín. jukulẹ̀ ọlọ́wọ́ kẹ́ bàbá rẹ̀ sí. àmín àmín. nígbà tí yéé de ọ̀nà tìlọ̀ Cairo gbọ́dọ̀ wọn sàtífíkẹ́tì mi wá lọ́wọ́ dari wọn dáadáa afa wa gbà tí wọ́n yé dé tí mo gbọ́ kí wọ́n dé mo lọ bá ẹ̀rọ sàtífíkẹ́tì mi kọ́ wọ́n làwọn ò rí ma. subhanallah. mo wá sunkún lọ lé mo wá padà wá dọ̀rọ̀ yóò sì lè bí sà afa wa làwọn túlétúlé àwọn ò rí sàtífíkẹ́tì mi ma a bá mú ìlòdì alájí àgbà ní nísìn ẹ lọ kọ mí fún àti sàtífíkẹ́tì àti testimonial ẹ lọ kọ mí fún kọlọ mú pásítọ̀tù wa nísìn. Allah. ngbà wọn kọ sàtífíkẹ́tì fún mi déédéé gbà táwọn bá tó dé jáde déètì bẹ wọn kọ sí i múna káyé sábà kémi ní ìsọmọ àlẹ àdàbíyà ẹ bá múyún náà. Allahu akbar. mo wá gbé sílẹ̀ tí n bá wà lọ bẹ́ẹ̀lì ìpẹ́dà kan rẹ̀ mi lọ mo fẹ́ fọ́dà wọn làwọn tí yàrá táwọn náà náà n bá lọ bẹ́ẹ̀lì ìpẹ́dà kan mo fẹ́ fọ́dà sí wọn làwọn tí yàrá táwọn náà náà. bẹ́ẹ̀ni. bá gbé sàtífíkẹ́tì kalẹ̀ lé ọlọ́run mo fẹ́ fọ́dà sí àmọ́ ìrẹ́ nìyẹn mi o àmọ́ mo fà lájẹ́ àgbà bẹ́ ọlọ́run tọ́ ẹ pẹ́ bàbá yìí wọ́n ti tó lọ́dọ̀ rẹ̀ mi ọ̀ ma àmọ́ fi hàn mí sọ mí déyàn láì lọ́bi kan mọ́. Allah. kábíyèsí. bàbá wa lájẹ́ àgbà tó ní wàláhi wọ̀rọ̀ bẹ̀lì káàbà kọ́ra ń lọ lẹ́sìn ni. káyì. ẹ dákun ẹ fàrú yẹlẹ. ẹ dákun torí ọlọ́run. jọ́nà. ẹ dákun ọlọ́run jẹ́ lálùbáríkà. àmín àmín. gbèsè ayé mi ni ń túta yìí kò kì í sọ̀rọ̀ ẹ̀rín. kò bẹ́ẹ̀ ni dé rárá. abọ́ gbọ́ ni. èyí lọ lẹ́sìn nìkún ẹnìkan ní fàrí lérí mi gbọ́dọ̀ wà ní tí mo á ṣe lẹ́sìn nìkún sólúwẹ̀ lẹ̀. kò sí. wow. gbọ́dọ̀ lágbájá ni tí mo lọ ṣe lẹ́sìn ní náwó àbí sọ́rífù àbí kéde kan àbí tẹ́ra kan kò sílẹ̀. kò sí. bẹ́ẹ̀ni. etí mo gbé kọ́ ọ̀dọ̀ alájà gbà níbẹ̀ lára mi dùn ní. Allah. alikọ́ra àwọn kan wá ń jiyàn lọ́dún kan àwọn pàdé mi Cairo mo ní bẹ́ẹ̀ ni pàdé mi à ń lọ Saudi à ń stop over ni à ń lọ humura nínú àwẹ̀ ni. kìí ṣe pé ẹ bá kéwù lọ. all right. àwa ni stop over àwa náà lè wo ilé fìrìyàwó náà kàmá lè wo káàkiri ńdá bájáde nù àwọn àlè fìrìyàwó náà kiri. baba adìyẹ látara yín o. alhamdulilayi. lọ́n dákun ọlọ́run e ti ń dúpẹ́ fúnlẹ̀ alájẹ́ àgbà nírú alájẹ́ àgbà tó ní ìfẹ́ rí báyìí ẹ sọmọlọmọdé yẹn nílé yín láì wú bẹ̀ wú. bẹ́ẹ̀ni. láì retí rìtọ́ọ̀nù. láì máa ń tí kálukọ́ jẹ́ ẹ̀kan ṣe wàhálà lórí àwọn ọmọ ọlọ́mọ. mo tó fi ilé náà àti gbogbo ìdílé mo tó fi lé ọlọ́run lọ́wọ́
àmójútó ọlọ́mọ kakó mẹ́ngbà kan Àmín. kakó láíláí àmín ẹ bá ń sami lẹ́mẹ̀ta àmín àmín Àmín. àmín ya Allah. gbogbo yín bàbá wa alábẹ́ mi níhìn mo kì í bàbá wa òǹtàdá mo kì í bàbá mufasiru mo kì í ẹ̀yin ìmáàmù mo kì í magaji mo kì í afa wa elehoro abẹ́lẹ́ òun fún yín àfẹ́ elehoro torí pé nínú àwọn jagunjagun tá a nílẹ̀ wà yes ẹsẹ̀ fi ṣe fàárí pa nírú yín wàláhi làásìm ẹsẹ̀ fi ṣe fàárí abẹ́lẹ́ òun mọ́tò fà lẹ́jẹ̀ àgbà abẹ́lẹ́ òun ọlọ́run má jà tara yín sunkún láíláí àmín ẹ bá sàmì fàfẹ́ elehoro tó rọrùn àmín àti gbogbo àwọn tó rí bẹ́ẹ̀ ti rí wọn. ẹ bá ń ṣe la hawla wala quwwata pẹ̀lú bisimilah. Bismillahir rahmanir rahim. wala hawla wala quwwata illa billahil aliyyil azim. àmín. àmín. àfàwà Sheikhul Labib. government. Afalabi mo fẹ́ràn rẹ̀ púpọ̀ ó sì fẹ́ràn mi torí pé Afalabi mo da aláníyàn púpọ̀ Afalabi bọ̀ mo fẹ́ kọ̀rọ̀ sí nìkan lọ́jà yọ ọmọ kó ń bẹ pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ni. ẹ ti kẹ́ran mẹ́rin bẹ́ẹ̀ ń wò ẹsẹ̀ kì í bẹ̀ ń wò bẹ́ẹ̀ Afalabi bọ̀ ọba fẹ́ràn yàn yóò fi hàn pé àyè fẹ́ o. ẹsẹ̀kẹsẹ̀. Afalabi bu gẹ́gẹ́ fúnra wọn àwọn gẹ́gẹ́ làgbàjì that is it. gbogbo bi tẹ́ ẹ bá dé kálukú gbà kí baba làgbàjì lọ́wọ́ àmẹ́ gbogbo tó fi mọ yàpá gbàjì ní bẹ lọ́dọ̀ yìí tába ń dakọ̀ kéwù bẹ làgbàjì má bá pàdé yìí wọ́n pàdé kéwù bẹ́ẹ̀ni. tába ń pàdé àpọ́nlé tába ń ròyìn àpọ́nlé làgbàjì tába pàdé yìí wọ́n pàdé àpọ́nlé masha allah. tába ń ròyìn kọ̀ gbàgbẹ̀rẹ̀ agbájọ gbàgbẹ̀rẹ̀ o tẹ́yà bá pàdé yọmọ kẹ́ gbàgbẹ̀rẹ̀ bàbá náà kọ́kọ́ àgbàjì láyà wọ́n máa wọlé tàwọn olóòsà wọn kó wọn tòsà báyà bá pàdé Sheikh Labi yọmọ kẹ́ láyà tẹ́yà bá ń pẹ́ àgbàjì tọrẹ tẹ́yà bá pàdé Sheikh Labi yọmọ pọ̀ lọ́rẹ́ ni bẹ́ẹ̀ni. bàbá ní àgbàjì dala hàn wọ́n mọ̀ọ́rọ̀ sọ tẹ́yà bá pàdé Sheikh Labi yọmọ kẹ́ dala hàn ẹ̀ mọ̀ọ́rọ̀ sọ abẹ́lẹ́ òfin lọ afáwa Labi Lagbaji ọba tó fi yín sí ọsọ bẹ́ẹ̀ gbogbo tẹ́ ẹ bá dé wọn gbà Agbaji ti débẹ̀ mọ̀jà fi yín sàwátì láyé láyé. àmín àmín àmín. ẹ bá ń ṣe láhùlù dìkan fáwọn náà. bismillahir rahmanir rahim. wala hawla wala quwwata illa billahil aliyyil azim. àmín 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 ya Allah. àmín. Dr. Abdul Wahab adamallahu hayatahu. Shehu wa lábẹ́ mi bí àfa ara wùdọ̀ ti wí èmi ti máa fa wa lábẹ́ mi ti pẹ́ látọ̀dọ̀ ọ̀kanú wa tí wọ́n tara wọn dèèyàn Sheikh Abdulrafi Ayatollah tọ́lọ̀ ti gbà láyìí lọ́nà Ọ̀yọ́ àbí lọ́nà poli bẹ́ẹ̀ tó kọ́lé sí nísìn tipẹ́tipẹ́ mi bá ń ṣe nǹkan àwa lè ń wà sí rẹ̀ ẹ̀yin náà bàbá rẹ̀ fi kẹ́ ẹ dé láti gbà náà àwọn agbóòrò yín kakọ́ lórí gbogbo àwọn ọmọ ọlọ́mọ ẹ fà Ọlọ́run lé wọn lọ́wọ́ ẹ tún fà wọn náà fọ Ọlọ́run ẹ mú Ọlọ́run gbé gbà Ọlọ́run ni ẹ tún aṣọ fún àwọn ọkọ Ọlọ́run àwọn ọmọ yìí ni la ilaha illallah. bẹ́ẹ̀ ti ń do ti kálukú nù tìyẹn náà wá ń da látọjú ẹ̀mí yìí àti ládàáwò àti lámẹ́wò má jẹ́ ti yàn bàjẹ́ láyéláyé. àmín. ẹ bá ń sábẹ́ fún wọn torí Ọlọ́run. àmín. ẹ bá ń ṣe láhùlà kan fáwọn náà. bismillahir rahmanir rahim. wala hawla wala quwwata illa billahil aliyyil azim. àmín. ẹ̀yin ìyá wa mo kí yín o
ẹ kú àtẹ̀lé ọmọ ẹ ní lálàsí pẹ̀lú gúlọ́dọ̀ ọlọ́run. àmín. ẹ̀yin ọ̀dọ́ bẹ́ẹ̀ bá kẹ́ àwọn àgbàlagbà tí ọba kẹ́yìn ọ̀dọ́ yẹn jìtá tọrọ dọ́ lèmi náà afárá ó dọ̀ yìí sàgbà mi níjọ́ mo dé náà. níjọ́ mo dé ta ló dàgbà mo yọ ọmọ kankan èmi rẹ jọ méjì náà níbẹ̀ láàrin wa gbogbo wa ọlọ́run kò sí wa lágbàlagbà. Allahumma àmín. mọ̀jà wọn òbí wọn fojú sunkún wa láyéláyé. àmín àmín. bá a ti yọ bẹ́ẹ̀ lẹ́pọ́n wa lé ẹ̀yin náà ní kábùkù láyé. àmín. ọlọ́run bá ń daṣọ àpọ́nlé bò yín. àmín. ẹni tí lọ́nà ọlọ́run ní dínà mọ́. àmín. ẹni tí ń rápálá ọlọ́run ó fà gòkè. àmín. ẹni ọ̀nà dímọ̀ ọlọ́run ó sì náà fún. àmín. ẹ wá jẹ́yàn ẹ níláárí ẹ sì lálùbáríkà. àmín. àmín lẹ́mẹ̀ta. àmín. 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 àmín ya Allah. mo kí àfáwà tí wọ́n ṣe wá sílẹ̀ tó mo fi dé alibari sí ọlọ́kọ̀ kára kún alibarika rẹ̀. àmín. àfáwà kọ̀mọ́ndà ọlọ́kọ̀ kára kún alibarika rẹ̀. àmín. àfáwà mínísítà ọlọ́kọ̀ kára kún alibarika rẹ̀. àmín. àti gbogbo àwọn tọrọ ó tún máa kàn àfáà ilé ìwòrán náà ti sọ̀rọ̀ àbí ọlọ́mọ jẹ́rìí àwọn náà ni wọ́n ní ìjókòó yìí ọlọ́wọ́n sàn yín lẹ́sàn dáadáa. Allahumma àmín. gbogbo ẹni tó yẹ kí n dákọ̀ tí wọ́n dákọ̀ alẹ́ agínná ọlọ́wọ́n dúpẹ́ fún yín o. àmín. ẹ dá gbogbo ẹ̀yàn alága ẹ má bínú ọjọ́ ti lọ púpọ̀ jù ẹni ọ̀rọ̀ bá kà lásìkò yìí àfi kọ́ máa ń tí ó sọ kọ́ mánéjì àsìkò ẹ dákun. afa arawudọ Adamu da afa wa ní arawudọ kí ló kọ afa gan afa wa Sheikh Abdul Gafari abirori al-agorowi òkè al-adabi baba arawudọ a máa wo program yìí lórí net yẹyin afẹ́ ilé òhoro afọ àwa alimadani afọ àwọn ọmọ lẹ́yìn baba alájà àgbà náà bẹ́ẹ̀ gbogbo àwọn program tá a máa wú nù àyè sì kábàámọ̀ láì dápá wò àti afọ àwa Kamil Dr. Kamil Abdulkarim abi wàláyé àyè kábàámọ̀ bẹ́ẹ̀ ní ti afọ àwa Labibu náà a máa kẹ́kọ̀ọ́ ńbẹ púpọ̀ inú wa sì máa dùn páwọn tí a rè é bó a máa wà àwọn kọ́mẹ́ntì àwọn èèyàn ẹnì kò sépèlè yín rí yes wàláì ẹ̀yin ìjà ọlọ́run dùgbẹ́ fún yín o àmín èyí tẹ̀ ń ṣe ọlọ́run ní ṣe ń dọ̀ fún ayé yín àmín àmín àgbàlagbà ní yín ọlọ́run kó tún dà yín lágbàlagbà àmín ẹni wọ́n bá ti gbẹ́rù báyìí lọ́tọ́ lọ́run bá ti gbà fún ayé tó pè lọ́mọ ike mọ́ àgbàlagbà ní yín ọlọ́mọ sàṣọ yín lágbàlagbà àmín mọ̀jẹ̀ rìtáyà kó n bí sẹ́yìn àmín mọ̀jẹ̀ kọ́lọ́run fún rẹ̀ ọ́ sáà kì í àmín ẹ̀dá kan iná àti iná kan aya kọ̀ọ̀kan pẹ̀lú bisimilahi rahman rahim tá a fi sọ̀kalẹ̀ iná àti iná a sì máa fọwọ́ rẹ̀ bọ́jú ká tó máa yà mí afa arawuda lónìí ọlọ́mọ dàwọ́ lọ́nà láyéláyé. Allahumma àmín. bisimilahi rahman rahim inna a'tainaka al-kawthar àmín. bisimilahi rahman rahim fasalli li rabbika wanhar àmín. bisimilahi rahman rahim. inna shanihaka huwa al-abtaru àmín. ẹ bá sá mílẹ̀ mẹ́ta. àmín 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 ya Allah. bàbá wa Alhaji Àgbà wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. bàbá Lágége wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. bàbá Lágbàjì wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. Agbárígìdómà wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ o. bàbá wa bàbá Léèlà wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. Oníwàásí àgbáyé wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ o. bàbá wa àgbà Sultan Kamali Dini wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. Àlífà wa àkọ́kọ́ àlífà wa ẹlẹ́ẹ̀kejì wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ. wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ o. bàbá wa Sàláàtì wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ. wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ. Àfà Àlàbí Òǹgíjìpá wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ o. bàbá wa Alábẹ̀mí ní
afa olóde baba ata afa olósùn afa ńpàkátà afa ẹlẹ́hà baba lé olóògbé baba wa láàyà wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba la lórí baba wa basaru àdáńgbá afa ẹlẹ́yẹlé afa àdé ayùn rẹ baba wa ńlẹ̀ gèrè wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ o. baba wa alẹ́ agínná wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa gbalapọ̀ kájí baba wa olùkádé wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ o. afa àwò afa salati baba wa taragba kátìbí àti kútìbí wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa gbàdẹ̀mbọ́ afa nsakama wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. afa wa takuti baba wa àgbà bùbé afa wa àgbà nísòro baba mi mọ́sá òkè kòbéèrè baba wa ndarabi afa kalambi wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa limayaki baba wa kẹ́yẹ́dé wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa àgbà nífa àgbà wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa àgbà Allahu Akbar tẹ̀mímù afa wa kuburi nkaratu rofogo nkaratu imamu adini wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. jẹ́tẹ̀ mi ọ̀dára kòkè kò béèrè baba wa ní alikali àgbà afẹ́ ẹlẹ́tẹ̀ẹ̀ta baba wa ní ọlọ́rọ̀ baba wa àgbà ní alásà baba ní aláta wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa àgbà ní sàlẹ̀ kòtò sàlẹ̀ jẹ̀rà sàlẹ̀ àkànní sàlẹ̀ àṣà sàlẹ̀ kókó sàlẹ̀ gúnníyàn wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba ń gbódò fù sọ́tàfù màlẹ́fù kútìjìfù nuwakofu yèrèfù wọ́n bẹ lọ́dọ̀ rẹ. wọ́n bẹ lọ́dọ̀ rẹ o. baba wa lámúnégún baba wa lárárọ̀ baba wa ọlọ́rẹ afa akilapa gbogbo wọn ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa sogulol Allahu Akbar baba wa oníyangi baba wa àgbà lórílẹ̀ baba kéwìyẹmí baba wa àgbà ọláwùmí wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ o. afa àgbà sehu bigore afa àgbà sehu alimi wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. baba wa àgbà yẹn tajulẹ̀ adabi tajulẹ̀ mọ́mìnì tajulẹ̀ arifina tajulẹ̀ mọ́tẹ̀kínà wọ́n ti dọ́dọ̀ rẹ. wọ́n ti dọ́dọ̀ rẹ. alijanna ni o fi wọn ìní sí. o fi wọ́n sí. sàtíà dákúnmọ́ basẹ́ wọn jẹ́. ọ̀kan la jẹ́ nínú iṣẹ́ wọn. fàálù lima yuridu. ìtọ́ba wòlúwa lọ́lọ́run ó ṣe. bọ́bá olúwa mi àdẹ̀dá nínú. bọ́sí olúwa mi àdẹ̀dá tó jẹ́. fúlikàlà àlìwálìdì. àlìwúlà máa wùlà gbẹdẹdẹlẹ̀. padà wàhálà sí wàhálà gbàdá. oró lẹ́sàn ìka lẹ́sàn. ìka lẹ́sàn Oré náà lẹ́sàn. ẹni tí ń ṣe ká Kó fi kà sílẹ̀. ẹni ṣe kó mi àṣẹ lọ ẹ̀sán ké àṣà torí ọmọ Fàálù bí máa lórí dùn. Ìjọba wòlúwa lọ́lọ́run ó ṣe. Ìjọba olúwa mi àbẹ̀dá nínú. Bọ́sí olúwa mi àbẹ̀dá tó jẹ́. Oníjàlá àwàlíbi. àlèhùlà Àlèhùlà wùlà gbẹdẹdẹlẹ̀. Padà wàhálà sí wàhálà gbàdá. owó dára Ìwà náà dára. ìwà dára Owó náà dára. ẹni bá lọ owó tí ó sì níwà Kàmáwù ẹ̀ẹ́dì àmúlẹ̀dá. ẹni bá ní ìwà tí ó sì lówó Wọ́n wá sí ìwà pọ̀. bí a ṣe lọ bó pẹ́ bóyá ara láyé ọmọ fàálù. Ní máa lórí bàbá rúdọ̀ Bàbá olúwa lọ́lọ́run ó ṣe. Bàbá olúwa mi àbẹ̀dá nínú. Bọ́sí olúwa mi àbẹ̀dá tó jẹ́. Zọ́líjàlá àlìwálìdì. ìrà mi Àlìwúlà máa wùlà gbẹdẹdẹlẹ̀. Padà wàhálà sí. àríní má ní Akíndìmánì lárídìmánì. Ṣéwù Kàmáàlì láyé bàwá mọ̀. sàtì àdàbùn mọ́gbà ìnáwó wa Fàálù lima yuridu. alájẹ́ gbà. Bàbá olúwa lọ́lọ́run ó ṣe. Bàbá olúwa mi àbẹ̀dá nínú. Bọ́sí olúwa mi àbẹ̀dá tó jẹ́. Zúlíjàlá àlìwálìdì. àlìhùlà máa Lágbègbèdélẹ̀ padà wá. Alájẹ́ gbà.
lágbádá. ẹni bá ní ẹkú lọ́lọ́run ọba. ìkan ẹ̀sẹ̀ tẹ́ ikú. fúnìkà láàrin wálídì. ẹni rọ̀kúrò ìlàdódòdòlẹ̀ ìgbèrò aṣọ nílé wọn. tàbá ti yàdá oríṣi mẹ́ta. táyà wọ́n ti dá. láláì pé bọ́ sórí ìta mẹ́ta ó ti dájú. ayé ọ̀tá ti ta. ṣùgbọ́n lébè wọn ní sùúrùtà. bàbá tó bá so mọ́ wọn ló ti ta. ọbẹ̀ mọ́ta lẹ́nu wọn ló lọ́ta. ilé ọlọ́ta ni wọ́n ti ń tata. ìyá ọlọ́ta ní sí ń tata. ó ti dájú ayé ọ̀tá ti ta. ẹjọ́ tó bá gbọ́pọ̀ lọ́mí ó di dandan gbogbo ọjọ́ ikú. ẹni òkúrò ìṣòwò kàwálì ìdè aṣọ nílé wọn. fàálù lima yuridu. ìbámu wọ̀lú ọlọ́lọ́ ọ̀sẹ̀. bàbá olúwa mi àdàdà nínú. wọ́n sì olúwa mi àdàdà nínú jẹ́. gbẹ̀rẹ̀gbẹ̀ láàrin wàlídì. àlìhùlà máa tó gèdè lẹ́yìn wàhálà sí wàlágbádá. olúwa lẹ́yìn bíbí kan àwọn àfáà ni wọ́n ní ọ̀tún kẹ́ ọ̀tún gẹ̀ ọ̀tún ìyọ́nú ọlọ́run àánú ọlọ́run àforíjìn ọlọ́run ìfàyàbalẹ̀ ọlọ́run èèyàn fẹ́ fọkànbalẹ̀ kẹsàn-án dùnú èmi ọlọ́run ó dùn tì í ẹ̀yin ò ní bàjẹ́ ọlọ́run fi kún fáwọn àfáà bẹ́ẹ̀ yà bá kí tó bá dá àtẹnu sì ní bàjẹ́ wọn jù ọ̀rọ̀ bisimilahi rahman rahim kul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. ọlọ́run masa ajá sọ dáadáa. Àmín. ọlọ́run kò sí á pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín. má jà ṣubú ọlọ́run. Àmín. ọba alájí àgbà bẹ́ẹ̀ bá ti wà ń jòkó báyìí ara mi á yá torí pé kí n pàdé yín níwàásí kí mo fẹ́ sọ̀rọ̀ mbẹ́ ìmọ̀ dàbí ìgbà tí wọ́n tún wá tẹ̀sán àmọ̀ sí ni Allah. bàtún wà ní kíw lálẹ́ yìí àfa wà lójúkó yìí Bẹ́ẹ̀ni. láti wá tọ́ kí wọ́n ju yín. ó dáa bẹ́ẹ̀ bàbá. bàbá aláwùdọ̀ máa bá tiẹ̀ lọ. Bàbá. kọ́lé wá sí wa ní ìlàárọ̀ yìí. Bàbá rọ́ńdọ̀ máa bá tiẹ̀ lọ. torí pé ni ó wẹ̀yìn lọ́wọ́ ẹ̀gàn Bẹ́ẹ̀ni. ẹni ó jáde léèbú tó lérí. Akramakumul karim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa bihi nasta'inu. Rabbi zidni ilma. ayé àti káàkiri máa fi wọlé bàbá fẹ́ ṣe wáàsí. wa idh yamkuru bika alladhina kafaru. وإذ يمكر بك الذين كفروا liyusibitu. ليثبتوك bẹ́ẹ̀ni أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. ọlọ́run fi ṣe bo ó fi ṣe insurance bá nẹ́bí sallallahu alayhi wa sallam. kò sẹ́ni wo èdè tẹ̀sí kò sẹ́ni náà kò sẹ́ni ń edé tẹ̀sí bí wọ́n bẹ̀rẹ̀ láàárọ̀ wọ́n bọ́ọ̀ bá bẹ̀rẹ̀ tẹ̀ èdè tẹ̀sí lọ́sàn-án. yẹn wọ́n lè ti sẹ́dà bíyà túláàsì wọ́n lè ti sáfà wá. torí bí a ń lọ tá a fẹ́ dé. kọ́dà nílẹ̀ yìí náà ni wọ́n lẹ́kọ̀ọ́ máa nẹ́bí rí agbọ́rí ta nẹ́bí nù. kò sójú wa agbọ́yún ni e. àfáà yìí bàbá bàbá wa alájí àgbà nílẹ̀ yìí náà wọ́n sì bẹ́ẹ̀ fáwọn náà insha allah. nítorí kọ́mọ ọlọ́mọ kọ́sàǹsì wàhálà kọ́mọ ọlọ́mọ òde yẹn. وإذ يمكر
الذين كفروا bàbá wa tú káfàrú báwọn àti máa sọ pé sóun nìkan ni sóhun nìkan ni bí ọba tẹ wá jẹ kálukú ọmọ àjòkó tó mọ àwa àjọmọ lágbájá yọ àjọmọ kàlíyàtú níjọ́ olóde náà táwọn ọmọ tí wọ́n máa wá sáré tẹ̀lé ìjà tí wọ́n bá kálukú jà ń léwu Abdul Gafari ọmọ ajé òní péjọ tó ń sùn ìgìyà rẹ̀ mọ wàá nù àwọn tó gbagba ìgìyà rẹ̀ wọlé káyì ntẹ́lẹ́gbọ̀n wí náà nù ni àwa ti wà lé yìí 20 ọdún ìyá rẹ̀ ti dé yìí. ọ wà lérí ìtàn ó bímọ 4 kò sí ìtó tí ì yanjú kò bá ń ronú. Abdul Gafari àwọn ń dá yín lóhùn. Ìlọrin gbàgbé pọ́lọ́ wọn ìfọ́gbé orí tó nǹkan mẹ́rin. kíni àti kító ni bàbá ká sọ ká máa wọlé lọ. àfa bàbá ọlọ́wọ́ ìfọ́jú orí tó. kíni rí. àwọn àyà kan sì ń bẹ náà Kùránì àwọn àfa ti sọ di àyà tó kú nìkan rárá o àwọn tàbí sílẹ̀ òní bàbá wọn. ìsájà àjálùhún láyé sáàkìrúnà sá àtàwọn aláyé sáàkìdìmúnà básìkò kú ẹ̀ bá dé rárá ikú nìkan kọ́ gbogbo tí bá ti básìkò rìn ni. Allahu akbar kẹbíra. gbogbo tí bá ti bá táìmù náà wí bí táìmù rẹ̀ bá dé tí ó níyàwó bí táìmù rẹ̀ bá dé tí ó lọ́kọ bí táìmù rẹ̀ bá dé tí ó déyàn bí táìmù rẹ̀ bá dé tí ó bẹ̀rẹ̀ ẹsẹ̀ bí táìmù rẹ̀ bá dé tí ó ra mọ́tò bí táìmù rẹ̀ bá dé tí ó kọ́lé bí táìmù rẹ̀ bá dé tí ó lọ Mọ́kà bí táìmù rẹ̀ bá dé tí ó bì bí táìmù rẹ̀ bá dé tí ó kù. àsìkò ní tí wọ́n tó ti kálukú lọ́tọ̀ọ̀tọ̀. lágbájá ó déyàn lọ́dọ̀ tèmi Ọlọ́run ó ti tó bẹ́ẹ̀ ìsájà àjálù hún tí n bá ti ní táìmù tó lágbájá àti dèèyàn láyé sáàkìrú náà sá àtà ẹ tó lè tì í lágàdàgodo pé kè ya káyì wà láyé sákìdì mú náà ẹ tó sì lè fún ọ lọ́sẹ̀ pé ilé wẹ̀ lérí odó kó lè bá yá kíákíá kò sí. kò sí. wà ibi yamkuru bika alladhina kafaru. bàbá sọ wáyé fún ọ ní àyè ọ̀dà ọ̀dà níta fojú omi rí lọ́jà pọ̀rọ̀. kò mọ níwọ̀n. subhanallah. bàbá wa lẹ́jẹ̀ àgbà etí ṣe wá sí àwọn eléyìí ò tí ì dà yín. àsìkò táwa dé yìí lọ dáa bàbá déngbà náà yóò ṣe wàhálà gbogbo lọ. àbúrò bàbá mi bàbá wa Sheikh Abdulrahman Asayi ti yẹ́ dèmí ọ̀dà wọ́n fẹ́ yàwó fún mi wọ́n so igi fún mi 1989 mo fẹ́ wọ́ first wife fún mi ìyàwó ẹlẹ́ẹ̀kẹrin mo fẹ́ 2002 tọ́ba di mi yóò gbogbo ọdún mo fẹ́ yàwó ẹlẹ́ẹ̀kẹrin. tá a ti pa káàdé. àti ìyàwó bíbí fífẹ́ àtọmọ bíbí mo ti stop ẹ̀ àwọn ọmọ olókùn tán bímọ lé lọ. a sì bí ọmọ fún yín tó a bẹ̀rẹ̀ nu. ọkùnrin ń bí obìnrin ń bí. afa Adam ọdún àwọn ọmọ mi lẹ́nu òun náà wá ọlọ́run kára kún àlùbáríkà. Allahumma àmín. bàbá rẹ̀ dá aláníyàn púpọ̀. Insha Allah. ọlọ́run bí ọba ṣe báyìí fún láti ilé ọlọ́run yìí sì jẹ́ ìyá gbé bí kẹsẹ̀ náà ló ṣe wù. ẹ̀mí rí okùn dáadáa. àmín. naam. lọ́jà gbọ́rọ̀. ládùúgbò tiwa tá a ti wá. wọ́n ṣe bẹ́ẹ̀ fún bàbá kókó béèrè náà rí. bẹ́ẹ̀ni. máa bá ń tẹ̀lé wọn lọ wá sí. àwa tá a jáde tá a máa tẹ̀lé bàbá tájọ́ ọmọ kéékèèké jọ́nà. àwọn akẹ́kọ̀ọ́ ya Rabbana tagfir lana ya Rabbana tagfir lana ya Rabbana tagfir lana. níjọ́ tí wọ́n tọ́ afákò kéwú wọ́n ti sara wọn jọ wọn ti máa yẹ yíyẹn ládùúgbò. àwọn ẹlẹ́gàn kò síbi tí wọn ò sí wọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. wọ́n wá báyọ̀ ti pé ya Rabbana tagfir lana wọ́n wá lè pàdé afákò kéwú kò béèrè lójú ọ̀rọ̀ wọ́n wá ń dárí pàdé wọn. ọ̀gbọ́n bàbá wọ́n ń gbé tani ọkọọkọ gbogbo bí yọsà náà tani ọkọọkọ gbogbo bí yọsà náà bàbá ń pè ya Rabbana tagfir lana. àwọn sànsẹ bọ wàbá yìí kókó bèrè sànsẹ bá wọn dúró dání wọn sẹ tani ọkọọkọ gbogbo bí yọsà náà tani ọkọọkọ gbogbo bí yọsà náà wọn ní bàbá wa yà fún wa báyìí. ẹ máa bá ti yín lọ. bá ti wọn lọ. bàbá tó débi wá sí wọn máa pé bàbá ń darí bọ̀ wá lámúyẹ ẹkún ṣe ha lámúyẹ ẹkún ṣe ha alàtẹ alàlẹ sáàlẹ lámúyẹ ẹkún ṣe ha. bàbá ń darí bọ̀ nù bàbá tó lè pàdé wọn báwọn ti ń pe lámúyẹ ẹkún ṣe ha lámúyẹ ẹkún ṣe ha. ìtọ́ ọ̀dà tó èdè lẹ́nu lámúyẹ ẹkún ṣe ha ní bàbá kò kí ó kò béèrè. alàtẹ alàlẹ sáàlẹ lámúyẹ ẹkún ṣe ha. àwọn náà bá tún pẹ́ra wọn jọ wọn bá lè pàdé wọn jọ náà lárúgbó lè dé lárúgbó lè dé lárúgbó lè dé lárúgbó lè dé
ọgbọ Alábí lọdẹ wa mẹnà lárú. subhanallah. وإذ يمكر بك الذين كفروا àwọn tẹ́ ìyá àfakù kí kò béèrè jọ kìnìún àná arọ́mọdé ọmọ kù láyé wọn jẹ́ kẹ́kẹ́ ló yẹ lónìí. ليثبتوك wọ́n bá ń dé tèsí wọn náà pé sí wọn nìkan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ fọwọ́ àtàṣájú rẹ̀. wọ́n ti ṣe bẹ́ẹ̀. أو يقتلوك. ó dá mi lójú pé mo ṣàgbà rẹ díẹ̀. insha allah. baba alájà gbàdá kẹfì ríjì mi pé mo sọ bẹ́ẹ̀. no. mo ṣàgbà rẹ díẹ̀ ni òun nìkan díẹ̀ mo sì sí ní ọ̀rẹ́ lọ́dọ̀ yín insha allah. kò bá mi lè kíw rárá mo sí ní ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni sẹ́bẹ̀ ẹ̀kọ́ ni àlẹ́ akínẹ́ sọ́kò rí bẹ́ẹ̀ mo sí ní ọ̀rẹ́ ojú mi tó wá rí ju tiẹ̀ lọ káyì. wọn bá tójú ìgbéri ọlọ́run ní tójú ìlú rí láíláí àmín. ojú ìlú ò ní rí láíláí àmín. ẹ bá ń sàmì fún torí ọlọ́run. àmín. àmín. báwa náà bá lọ wá sí àwa náà lórí ìta gẹ́gẹ́ bí àwọn baba ńlá wa ti ṣe nísàlẹ̀ wa o àwa náà jogún ẹ̀. àwa náà ní. àmọ́ mẹ́mẹ́ wa pé sanlose hu. kọ́díbà làgìtà límìnbàrí. sanu ṣeun kọ́díbà làgìtà límìnbàrí. sanu ṣeun kọ́díbà làgìtà límìnbàrí. ha àwọn tọ̀hún náà bá tún lè pàdé àwa náà bàbá tí ń darí bọ̀ wọ́n á pàdé wa lójú ọ̀nà tá a bá lọ. wọ́n máa pé sanlose hu ṣòkòtò rẹ̀ ya ní ìbàdí. sanlose hu ṣòkòtò rẹ̀ ya ní ìbàdí. sanlose hu ṣòkòtò rẹ̀ ya ní ìbàdí. ẹ̀yọ́ wọn mi ẹ̀já pé yìí ò lẹ̀ wọ́n ti yẹ̀yẹ́ wa ń bẹ̀ wò lábá tó mú mi sọ gbọ́ baba. lọ́ba tó di sanlose hu ti di mọ́lẹ̀ ikú má pa ìyàndá wa. sanu ṣehu ti di mọ́lẹ̀ àlàáfíà fún bàbá wa. ìta tó máa dánù ọba tó lè yí sanlose hu ti di mọ́lẹ̀ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dàfọ́jú. àwọn ọlọ́run. وإذ يمكر بك الذين كفروا. má bá tiẹ̀ lọ. ليثبتوك. má wo bẹ̀. أو يقتلوك. أو يخرجوك. ويمكرون ويمكر الله والله خير الماكرين. wọ́n ṣe gbogbo eléyìí ń afọwọ́ bàbá aráwúrọ̀ wọ́n ní gbà padà azamba ti wá àwa lọ sàǹbà ti wá lọ àwẹ̀yìn. wọ́n bá ń pè mí ní sọ̀rí ládùúgbò ọjọ́ bàdúgbò yìí lẹ̀ kò lè gbé ọ́fà kò lè gbé ọ lẹ́nu wọn lọ́hùn. wọ́n pè mí níyìn wọ́n pè mí lọ ìmọ̀ràn kan náà ni wọ́n pè mí sálẹ̀ ìmọ̀ràn kan náà ni mo ní ẹ sáfì mí lẹ̀ kí n bàbá tèmi ni. bí ọbàjọ ti ń kọ́sàjọ tọ lọ́hùn. bàbá àdéhùn tí kọ́kọ́ rí ilé mi bá jó yàrá mi nìkan àníná afa yìí dákú wá bí kẹjọ kó sọ̀rọ̀ lọ yàrá mi jóná gbogbo aṣọ tí mo ní tẹ má ga mi ó jóná lẹ́yìn tẹ́ra mi nìkan àti musu alimalu ti ń sìn musu alimalu ló kọ rẹ̀ ó ṣe bímọ ni wọ́n àtàwọn ọmọ rẹ̀ nǹkan kò sí wọn gbogbo tẹ́ra mi nǹkan kò sí. Allah. mo bá wa bọ́dà wa kẹ́wàá ní wọ́n sọ fún àwọn sáà sílẹ̀ wọ́n dà sọ fún ẹ̀ àwọn ẹ má gbé ìṣíwájú àlájí àgbà wọ́n bá lè bá àwọn kẹlẹ́ bẹ́ẹ̀ lásán sí agbádá sọjọ́ fún mi bàbá àlájí àgbà bọ́ bá dé ní bá ní kí n sá fọ́sọ táwọn èèyàn fún mi kí n sá kí n fọ́ ọ́nà kí n tó máa wọ̀ ọ́ bọ́ bá sá bọ́ bá sì í lọ nígbà tí yéé dé wọ́n tún ká lọ tókùtókù àtòkù tí mi sá wọ́n tún ká lọ. subhanallah. bàbá ń rọ́wúdọ̀ má bá tiẹ̀ lọ wọ́n wẹ̀yìn. má wẹ̀yìn. ó dijọ́ kẹjọ ọjọ́ tó kásọ̀ yìí lọ ẹ bọ́ yàrá ìyàwó mi nọ́mbà 2 ọkọ̀ gbàsọ ẹ̀ ní pátá jọ́kẹ̀jọ rẹ̀ wọ́n bọ́ yàrá màmá mi yà kéwù wọ́n kó gbàsọ wọn lọ pátá kí lẹ ti rí. ó ti jọ́kẹ̀jọ rẹ̀ àkọ́bí ìyálé mi Mustapha ó fò sálẹ̀ òkú jọ́kẹ̀ẹ́dógún ẹ̀ àkọ́bí ìyálé mi nọ́mbà 2 ní mọ́tàláì ó fò sálẹ̀ òkú. lérí àjíṣe ọlọ́run náà nípa. وإذ يمكر بك الذين كفروا. jọ́kẹ̀ẹ́dógún ẹ̀ ọmọ mi Àìsà ó fò sálẹ̀ òkú. ليثبتوك. jọ́mẹ̀ẹ́dógún ọmọ mẹ́ta mo pàdánù. أو
أو يقتلوك o ní irú tí mo rí láíláí. أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين. baba aláwùrọ̀ máa bá tiẹ̀ lọ o. má wẹ̀yìn àwọn ò ní padà bí wọ́n ti bá bó kú. ṣẹlẹ̀ ọba pè mí tá a sọ fún epo ìlú rẹ̀ ọ̀gbọ́ nkí ó lé ọ lábẹ́rẹ́ yìí. ta ni kúnlẹ̀ yìí. Oh, wà á fẹ́ fẹ́ràn ok dókítà fẹ́ràn wọn ṣe ni. okay. Naam. ẹja Akramakum máa bá tiwa al-karim. lọ ẹja máa bá tiwa lọ ká má wẹ̀yìn. ọmọ mẹ́ta jọ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn gbà tí ilé gbé tí èlé kankan mọ́ aṣọ kan náà lè gbé kí. ìyá mi ò lásọ mọ́ kò sí mọ́ kò sí nǹkan kan lẹ̀ mọ́ ìyàwó mi ò lásọ mọ́ kò sí ọmọ ṣe o ọmọ ọlọ́mọ. ọmọ mẹ́ta tó kú bẹ́ẹ̀. tí wọ́n tẹ̀léra wọn. wọ́n bá gbèsè ayé mi lọ bẹ́ẹ̀ wọ́n wá lé mi wọ́n kọ́kọ́ lé mi kúrò lé bàbá mi pé ọmọ ṣe wá sí ní èkó yíyá yín kọ́ lé bàbá mi kékeré kì í sí àdúgbò yìí. àdúgbò náà bá lé mi káì. kátó wá gbà mí láyè ládẹ́dọ̀ ilé ọ̀gá níjà Insha Allah. àti ní òde sùnlé aláṣà lọ́jà gbọ́rọ̀ bí oríta o àṣewá síbẹ̀ tí èso ogún ọdún ogún ọdún báwo. Ya Rasulallah. táwọn balógun fúlàní tó wá tọrọ mi bẹ́ẹ̀ni kátó wa Kọjá kó sí lọ Balógun balógun Fúlàní. Fúlàní. baba mo dé mufasiru 2009 bí Ramadan ìbá di ọkọ̀ ọdún mẹ́tàlá n kò tó di 2010 àkọ́bí mi gẹ́gẹ́ Abdulrahman Tasun baba jẹ́ tìmí ọ̀dara ó fò sálẹ̀ òkú ó di mélòó 2017 Muhammadu Sabiq mo mú wa kí ó làwọn alájí àgbà ọ̀dà nílé kí wọ́n bá lọ wẹ̀ lódò ọ̀nà bá tó kú bẹ́ẹ̀. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك máa bá tiẹ̀ lọ. أو يقتلوك gbogbo tí ṣẹlẹ̀ pátá أو يخرجوك. kó lè wí kìíní kó n bí sí ọlọ́run ni. káì. rárá o síbẹ̀síbẹ̀ adakinni ee. lónìí wá ń kọ́. gallant. mo ṣe tán wáàsí kan lọ́mọ kan kú bẹ́ẹ̀ni Aisha ni Insha Allah. ẹgbẹ́ kú ẹ̀ dé mo ní ẹdẹ mọ́lẹ̀ lọ́wọ́ àsínà bá dé àwọn àásì tura subhanallah. ikú àsì ìyàwó sì ni ẹ má jábọ̀ de bàbá yìí dé wá àtijọ́ náà dún bàbá náà tó wá pè mí ó ń torí pé mo jọ́ ọmọ kí wàá lájẹ́ àgbà lọ́wọ́ ìpè mí bẹ́ẹ̀ni. ẹ má jábọ̀ de bàbá yìí dé ẹ̀yin ọmọ mi tàbá sì lọ wá sí ẹ̀rín láàsì ẹ má jẹ́ ọmọ kí nǹkan ṣe wá káì. àwọn ọ̀rẹ́ mi ló sì túrọ̀ ọmọ kí n tó dé má bá tiẹ̀ lọ àbá bí mo wà lẹ́ẹ̀gan o. àwọn kan máa pé sani sẹ́yìn níjó ní náà níjó ni ó pé ńgbà tí wọ́n mọ̀ wá. àfa yìí àbá sításọ̀ mi ló ń wò má bẹ́ẹ̀ wo bí àtìyá rẹ̀ bọ́yẹ́ gbẹ́ ni wá wow. double wow. ebi àti ìyàwó kí kan sàgbà yá rẹ̀ ebi ìyàwó kan la lè ṣe é ní oní tán láwa la ṣe wá sí njọ́ ìyá ìyàwó níjọ́ tí njọ́ tí ìyá ìyàwó ń lọlé ọkọ àwa la ṣe wá sí ọmọ rẹ̀ wá bímọ wọ́n tún pè nígbà wá. wọn bí ìyá ìyàwó àwa la ṣe wá sí ń lọ ní ọkọ àwa la ṣe Àwa wá la sí ṣe wá sí. òun náà tún bímọ àwa la ṣe wá sí sí. ọmọ náà tún lọ ní ọkọ àwa la ṣe wá sí. àti dàgbà. وإذ يمكر بك الذين كفروا ليثبتوك àbá yìí أو يقتلوك. bí àwọn tí ń pèsè nìkan ní bá ń pílánì tá bá ń dé tèlé ọ̀lẹ́ tàǹdé tẹ̀lé ọ lérí bàbá ńlá wúlò. ليثبتوك láti rí ọdẹ mọ́lẹ̀ pé ọmọ jẹ́ èèyàn mọ́ أو يقتلوك àbí láti gbẹ̀mí lọ́rùn rẹ̀ kó kú ẹja lọ́mọdé pa kó kú dànù. أو يخرجوك àbí kọ́ ọmọ mojú tó fi jáde kó lù. ويمكرون ويمكر الله mọ́dàpọ̀ wọ̀nyẹ́mukú ويمكرون máa ń bá pa tán kún tán pa tán kún ويمكر الله ọlọ́run èdè tè gbogbo tá a bá ṣe pátá ọlọ́run yìí wọn lérí ilẹ̀ kẹ́nà tọmọtọmọ ni. والله خير الماكرين. èmi ẹni jẹ́ wá sí mi ọgbọ́n mo fẹ́ gbádùn làbí sẹ́wù làbí wù. níwọ̀n báyìí náà ni bàbá. kọ́lá hakimu kí ni pòfẹ́sọ̀ wí ilẹ̀ mọ́ ọ̀jọ̀gbọ́n. ilẹ̀ mọ́ ọ̀kan náà pòfẹ́sọ̀ kí ló sọ. la tabkhas ani sa'adati fi umuri dunya ilé kéwù la wa masha allah. la tabkhas ani sa'adati fi umuri dunya. masha allah. má wádìí oríire níbi àlámọ̀dé ayé fọlá ń tẹ̀jídà ha tọrọ ò lè rí káì. illa ma Allah illa ma allah.
kò síbi kan tó ti lè tó ju ọ̀dọ̀ Ọlọ́run lọ. fọkànbalẹ̀ à ń bẹ lẹ́yìn rẹ̀ alágbàkọ ni wọ́n. alágbàkọ ni wọ́n. á dúró tí ọ̀dọ́jọ́ kú ni wọ́n ti padà. àbáyé bàbá. wa kullama kunta aqraba minallah wa kullama kunta aqraba minallah gbogbo gbàtọ̀ bá ti súnmọ́ lọ kullama zadati sa'adatuka bẹ́ẹ̀ lórí rẹ̀ ni ó sì máa lékún. Allah. abarawudọ wa in qalla ma tamlikuhu min azhili ayat kọ́nà bí ntọ́ bá láyé ìbá kiri bí nǹkan tó bá ní ọba tó nǹkan bó ti sóra rẹ pọ̀ bọ́ọ̀lù ọ̀nà sáwà bẹ́ẹ̀ má bá tiẹ̀. professor mi yóò ti dákẹ́ kọ́lá akimu akari asaadatu oríire tá à ń wí látàhátájì àgbọ̀ látàhátájì láàmà òjìzáàtì òun ò ní ìdí mẹ́rẹ́kù kò ní ìdí ogun kò ní ìdí ẹbọ kò ní ìdí idán rárá. ọmọ ilé kò gisamu ni mí. gangan tó mọ ogun tó confam. òun jáde nìkan fún mi lórí láti tó ní mọ pọ̀fọ̀ tí wọ́n gbé jáde mọ́ sàdúrà fáfá náà ọlọ́mọ sábà ń ṣe dáadáa fún jù báyìí lọ. 2017 wọ́n ní mọ pọ̀fọ̀ 2019 wọ́n tún ní mọ pọ̀fọ̀ mọ́ á sàdúrà fún. pé yes àwọn nǹkan wọn pè é sí ẹ fún lẹ́sìn mi tèmi náà ṣe ń sọ́dà. àwùjọgbọ́n kan ní bẹ́ẹ̀ nìkan bá sọ̀rọ̀ kí ní kan nípa ẹ̀ láì dá wọn náà wòye sí. ṣé o ṣe dá tọ́ba di kó wọn náà ṣe kò dá kọ̀rẹ́tì àárẹ̀. tó rẹ̀ ṣe. bàbá mi kàn parọ́ mọ́ ẹ ọlọ́wọ́ padà bó dodo wa. sẹ́ni ìyá parọ́ mọ́ mi ni. rárá. ṣùgbọ́n ọ̀fọ̀ tí mo pa njọ́ náà bàbá kan ló kú nígbèjìlá bàbá aládùn wọn pè wọn pè ní wàásù yọ sàrà gbogbo tí mẹ́jọ kó pátá gbé elégbògi wọn mo wá fẹ́ proof kí wọ́n mọ̀ pé tí mo fẹ́ gbà lọ́wọ́ àwọn tí ọ̀dà yìí wọ́n bí èmi náà sínú egbògi ni. káyì. ní mi pọ̀fọ́ ni kọ́ máa jẹ́ proof njọ́ náà. tàmọ̀tẹ́ ń ṣe o. yes. bẹ́ẹ̀ni. agbélé ni. torí pé bàbá mi sọ fún mi pé ètùtù ń bẹ ìpèsè ń bẹ. ọ̀nà wo là á gbà ṣe. bàbá mi ló sọ fún mi. wọ́n lé tutù ń bẹ ìpèsè ń bẹ. wọ́n sì kọ́ mi. wow. mo sì mọ ètùtù. àti ìpèsè. gbogbo ẹni tí ẹ bá ṣe tutù tí ẹ ṣe pèsè àfa ọ̀rá yé wa. kákùnsọ̀ ń gbọ́ báyìí nísìn. so tún gbọ́ mi. bẹ́ẹ̀ni ẹgbẹ́ life. ìpèsè àti ètùtù bọ́ọ̀ bá máa ṣe. bẹ́ẹ̀ bá sì dábẹ̀ ní kọ́ọ̀tì ọ pàdé pẹ̀lú ọlọ́run. bẹ́ẹ̀ni. Insha Allah tó jẹ́ wọn gbọ́n tá à ń bá bọ̀ látẹ̀yìn. gbọ́ ètùtù gbọ́ ìpèsè. gbọ́ méjèèjì. bàbá mi ní slangi lè tutù. má pọn mi àbọ̀ wọlé. bọ́ọ̀lù ọba ẹ̀ tọ́ba ìdílé kùnú mẹ́ta lè ṣe tutù ilé jẹun ilé jẹun ni ebi dénú. ebi dé ní inú ẹni là á ṣe tutù sí. sọ gbọ́. inú ẹni là á ṣe tutù sí. bàbá tó lọ́bọ̀ lè fi inú ẹ̀ ṣe kò sì lè gùn ọ jẹ. ọyà ayọ̀ ọlẹ́kọ̀ọ́ lẹ̀. ẹlẹ́kọ̀ọ́ ẹ̀dúró mo fẹ́ tara ṣe tutù kan ètùtù kan ò sí ilé jẹun ni. ilé kìlọ̀ fẹ́bi ni. ètùtù nù. èwo ni pèsè. mo wá ní bá mi èwo ni pèsè bàbá nílùú bọ́ tútù tó ti lù ẹ̀ tún ìlùbọ́ tún àti tí wọ́n ètí wo. àbí tí wọ́n wó tán ti lọ. náà. gàrí ìrẹsì ẹ̀wà ẹran màálù àbójútó adìẹ wá wá owó sí i wá tálíkọ̀ lọ́hùn tẹ́bi tí ń pa tó gbàjọ́ mẹ́jọ lọ́dọ̀ tiẹ̀. káyì. wọ́n lè fi sàánú èèyàn ntọ́ bálọ̀ fi dun ẹnìkan ní níta tínú rẹ̀ dùn ó ṣe pèsè ni. Allah. sàárà tá a bálọ̀ ṣe fún tálíkọ̀ lọ́hùn pé máa jẹun máa náwó nínú ìpèsè. mo wá ní bàbá èyí tó máa ń gbé sọ bá káyì. ẹ bọ̀ lọ bàdébẹ̀ bàbá ìdébẹ̀ àtúbọ̀tán ni ò ní dáa. àwọn ajá ni máa jẹ. bàbá ìdébẹ̀ ayé ni ò ní dáa. bàbá ìdébẹ̀ àlìkámọ̀ ni ò ní dáa bàbá mi lọ sọ bẹ́ẹ̀ fún mi. táfà wa rọṣọ pupa lóru wọ́n wá gbé kinní ọ̀hún lọ́nu apẹ ẹ̀ ń sòfò lọ́nu. ẹ̀ ń lọ́nu. ẹ wo kinní. Allah fasibir alala adafi jalili wadawi jawaka bisoburi lijemili. kí ló wí. Allah fasibir. wọ́n sá ṣe sùúrù àfàrà wúlò. alala adafi jalili. gbogbo pírẹsẹ̀ntì máa ń ṣẹlẹ̀ ṣe sùúrù pẹ̀lú ẹ̀. ṣe sùúrù pẹ̀lú ẹ̀. wadawi jawaka. wá wá oògùn sí ìbànújẹ́ tí máa ń bẹ lára rẹ̀. bisoburi lijemili. kí ló tún tó lò sí. sùúrù ni sùúrù tó gbádùn. wàlá tajisa. wàlá tajisa. wàlá tajisa. makara. wa in uzirta yawman
وإن عصرت يوما وإن عصرت يوما فقد أيسرت في الزمن الطويل. bó ti lálàáfíà rí. wàláhì ibi nípa ọ̀jẹ̀ wuri. àwọn tí ń bínú lónìí náà ti fi ọ rí wọ́n ní pé kí ni ẹ̀ ń jò níjà ó bínú. ìgbà yìí ọ̀dà àrówó náà sọ̀ náwó rí. sọ pé o ti náwó rí. ولا تيأس. ń bọ̀ ọdún olóhùn ọkùnrin yìí. أكرمكم الكريم. ọ̀rọ̀ pòfẹ́sọ̀ yìí ó ní oríire tá n bẹ̀nbẹ̀ tá a là ń wá. tá a là ń wá ká yìí. la tahtaju ila mu'jizatin. Allahu akbar. kò ní di mírí kò ní di dán. kò ní di dán kò bá dán dé. kullu ma tahtaju huwa ntọ́fẹ́ qalibun mutasamih. Allah. afọwọ́ ilé horo ẹ̀dá kẹ́mọ́ bínú bìí tí ń kéwù yẹn bá ń fara dà. níbi ọkọjá sanawi ó tó. ẹ̀yin tó lọ jù wá lọ. Ya Allah. mo fẹ́ lọ kádàrá dàbí ilé ẹjọ́ kò jẹ́ rí lọ. èyí tẹ báyìí náà ó dá báyìí náà ebi kéwù lẹ́ ń ké. bọ́n alájàgbá lọ́wọ́ fún àlùbáríkà sí yìí náà. ó sì àlùbáríkà sí kọ́ra náà wọ́n tún wí o. wọ́ gbogbo àwọn oníyà ní bẹ lábẹ́ yín Bẹ́ẹ̀ni. kí wàá ní fìtínà nísìn. afa àtọ́gà àwọn ọ̀rẹ́ sọ́lá wọn أكرمكم bá yín. الكريم. mi máa sọ nígbà tá à ń sáwàdà pẹ̀lú àwọn kan jò ní. náà wọ́n pe àwọn alágbájá pé bẹ́ẹ̀ ni gbogbo ẹni wọ́n bá ju ìlú ọba wọ́n ju honorary bẹ́ẹ̀ni tarawa la lọ́fíìsì bẹ́ẹ̀ tá a ti ṣiṣẹ́ èèyàn Ok. yín lọ́fíìsì ilé ọba àwọn bẹ́ẹ̀ni. lọ́fíìsì bẹ́ẹ̀ ok a sì tẹ̀síìrì ní gàmbàrí làárọ̀ tẹ̀síìrì ní palace ọba nírọ̀lẹ́ tọ́ba di Ramadan 25 ọba wa kú ọlá àtọ́ làwọn bá mi ní gàmbàrí. nígbà tó gbé Kùránì lọ́wọ́ báyìí ni o. kí wàá ní fìtínà. afa àtọ́gà ẹni ń tẹ̀lé yín. أكرمكم الكريم. nítorí ire fẹ́ afa yìí baba kò ní dìídán kọ́líbó mọ́tàsáàbẹ̀ ọkàn afa yìí baba tó ọkàn tó lè sàmójúkú wetin tánbà ń pè yàn ní alámójúkú nǹkan mẹ́rin mẹ́ta ti rọ̀ mọ́ نعم. alámójúkú ni tẹ́ ẹ̀ bá rí mẹ́ta yìí kú bẹ́ẹ̀ wọ́n ń tàn ní alámójúkú ẹni. ọgbọ̀dọ̀ lámì tí kú má lè sèse wọn ní má wọn pé lísìn sí rárá kọ́dà máa ń sọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ káàkiri. àfa yìí baba ọgbọ̀dọ̀ dé alámọ̀kàn kú ìtàn sọ sí ọ tó dùn ọ́ má gbé sọ́kàn má gbé sọ́kàn tú dànù. èrè wọn tún sọ mí wọ́n tún wí mi ìtàn báyìí láàárọ̀. ọba àní bíbí wọn dà má kà sí ọgbọ̀dọ̀ dé alámọ̀kàn kú Insha Allah. lẹ́yìn náà lajẹ alámẹnu kú Allah. ha èmi nìyá fún láyọ̀ sọ̀rọ̀ sí mẹ́nu kú mẹ́ yàmúláyọ̀ kọ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni gbogbo iná bá sọ láàrin wọ́n padà fọ́ láàrin bẹ́ẹ̀ lọ́la Insha Allah. Allah àfa Baba. kọ́líbù mọ̀tẹ́sàmẹ̀ oríire nǹkan fẹ́ nù ọkàn tó lè mójú kú níbi gbogbo àwọn àlámà níjàkújàkú wọ́n wá jẹ̀ hàn mọ̀bùtẹ́sìmọ̀n ojú tó lè àfa ojú fèsì tí rẹ́rìn ó tójúká ìtójúká àfa yìí baba wọ̀kànnà àtún bí nàṣìbì wọ̀kànnà àtún bí nàṣìbì kéèyàn sì láyọ̀ kẹsì tọ́lọ̀ bá ṣe fún wọn bá tọ́lọ̀ bá pé fún ẹ kéèyàn yóò lù sí kéèyàn láyọ̀ kẹ lórí ẹ nítorí ilé fẹ́ nu wọ́n sì kọ̀ tó ń tẹ́ mọ̀tò bìlà kéèyàn gbé ara lọ́n pátápátá yányá kọ́mọ kù síbi kan nítorí ilé fẹ́ nu. ولا تيأس فإن اليأس كفر. kí ló wí. ولا تيأس. má jà kàn mọ̀nà gbogbo wọn ọ̀dọ́ má rò ó pé kò ní dà. ولا تيأس má sì rò ó kẹbi kí èmi náà lọ èmi náà gbẹgbẹ kẹgbẹ èmi má náà rò ó. dọ́gbọ́n sí i. فإن اليأس كفر. torí kí ẹ máa jà kàn mọ̀nà kí ò ní dà mọ́ kẹfì àfa ìmọ̀ sọ̀rọ̀ ẹ̀ ní kẹfì rírì. لعل الله يغني من قليل. àbá yìí ó súnmọ́ tọ́lọ̀ wọn da wọn náà lóhùn tọ́rọ̀ lọ́rọ̀ tó fẹ́. ولا تسنن بربك غير خير. kí ló wí ọmọ yìí. ولا تسنن بربك غير خير. àfa dáadáa yìí. أكرمكم الله. látẹ̀súnán kíkwi. ولا تسنن بربك غير خير. má ro àfa yìí má lérò kankan sí ọlọ́run lẹ́yìn dáadáa lẹ́yìn rere. غير خير. èsì ọlọ́run sì á ba tòun jẹ́ báyìí ọlọ́run ẹ̀ ba tèèyàn jẹ́. غير خير. táàmù rẹ ni we have 3 things: destiny, coincidence and time. We have destiny, coincidence and time. ọlọ́run ó dúpẹ́ fún yín o kádàrá ń pè destiny sábàbí ọlọ́run kádàrá parí ẹ̀ láyé ìgbà ní sábàbí wa. Insha Allah.
káwa dàbí yàrá gbogbo marikasi Ọlọ́run kádà kó wọ́n dé yẹn láyé wọ́n lè lárí babalágége ní sábàbí wọn bẹ́ẹ̀ni gbogbo tí n bá ń jẹ́ sùnmọ̀ra Ọlọ́run kádà kó wọ́n dé yẹn láyé babalágbàdì ní sábàbí wọn. masha Allah bẹ́ẹ̀ ni àwọn sùnmọ̀ra tó sọ́ọ̀lì yìí náà Ọlọ́run kádà kó àwọn náà dé yẹn babalágbàdì gidi wọn ní sábàbí wọn. bí kálukú tí ló ń sábàbí nù. bẹ́ẹ̀ni àmọ́ afa yìí baba ọwọ́ kó àlewà tù lẹ́yìn wọ́n kú tán wọ́n kọ́ wa ń kéwú wọ́n sì fún wa ní ìdí èèyàn kama lálùbáríkà lọ bẹ́ẹ̀ni ọwọ́ gbà tí táìmù kálukú tó dé kálukọ́ wa ní sùúrù dàsìkò ní ìkánjú kọ́ ìgbà tí táìmù kálukú tó dé ni. ìyẹn ìkánjú lábẹ́ بربك غير خير mọ́rùn kankan sọ́nà lẹ́yìn rere. فإن الله أولى بالجميل. àbá yìí baba Ọlọ́run nìkan lọ́tọ́ sí gbogbo kéèyàn darí gbogbo dáadáa parí sọ́dọ̀ rẹ̀. sọ́dọ̀ ẹ̀ وإن العسر يتبعه يسار. nísọ̀kalẹ̀ wá sí tẹ́wì wájú ilẹ̀ fún baba Labibu kọ́lá hakimun professor kan tún ní láti sọ́hìbù sàlátà má bá wọn mẹ́ta kan sí. bá wọn mẹ́ta kan ṣe Salata. ẹja gbọ́ mẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ mọ́ àwọn mẹ́ta náà má bá wọn sí. wọ́n bá wọn ṣe. mutakabira ooo ọgbọ́ baba mutakabira àwọn tí ń bá gara. tí máa ń gara pé ta ló kú mẹ́ẹ̀ẹ́gàn tó ríra wọn. ìbá ti jẹ́ mutakabira ayakumullah salasa ta ti ń bọ̀ látòkì ni o. bẹ́ẹ̀ni náà ló ń bá bọ̀. Ayakallah. wọ́n kọ́ wa yẹjú kúkú ní Alhaji Àgbà. alhamdulilah. àfa yìí baba mutakabira ni àwọn onígbéraga ìgbéraga jẹ́ ìlànà olódò ọmọ nkankan ẹni tí tọ́lọ́hún àfa tẹ ọmọ kankan nù kí wọ́n. ọmọ ṣe ha yàtọ̀ àwọn àgbàlagbà. wàhá inan oníjàmbá má bá wọn ṣe o má bá wọn ṣe. tọ́ ọ bá wa bá wọn ṣe àfa yóò dákẹ́ mbẹ́ wà á ti nẹ́sà sàlásà ọgbọ́ baba fún àwọn èèyàn ní nǹkan mẹ́ta naam bàbá náà wúdọ̀ fáwọn èèyàn ní nǹkan mẹ́ta mẹ́ta gbogbo wọn náà tó fẹ́ lálùbáríkà fáwọn èèyàn ní nǹkan mẹ́ta. alimahabata true love ìfẹ́ òdodo àfa yìí baba unrabbinic one Wow. true love or unrabbinic one. ìfẹ́ gangan. aliwafa ìkádéhùn gbádéhùn fáwọn èèyàn ọba promise wọn mú ṣe wal ikhlaso mímọ́ tí wọ́n fi kọ́ wa gbogbo ntọ́ bá fẹ́ dín yẹn láyé fáwọn èèyàn ní mímọ́. professor yóò dákẹ́ mẹ́fà. kí ló tún sọ. ehris ala salasat ọgbọ́ sojú kòkòrò sọgbọ́ naam sojú kòkòrò nǹkan mẹ́ta naam anto hibba bóòlù ó ti máa fẹ́ràn àwọn èèyàn lọ́sọ̀jú kòkòrò rẹ̀ Okay. antada haka bóòlù ó ti máa rẹ́rìn sáwọn bó ló èèyàn ti máa rẹ́rìn sáwọn èèyàn tó ní máa rún dúpọ̀. lọ́wọ́ ọgbọ́ baba antusa meha bóòlù ó ti máa mójú kò fáwọn èèyàn tó máa ṣàmójúkò fún wọn. professor yóò mọ̀ tí ìdákẹ́ mbẹ́ kí ló tún sọ. wọ́n jí tẹ̀ ní mínà sàlàsà ọgbọ́ baba jìnnà sí nǹkan mẹ́ta jìnnà sáwọn sí nǹkan nǹkan mẹ́ta mẹ́ta. jìnnà sáwọn nǹkan mẹ́ta naam ọgbọ́ baba àǹtẹ̀jẹ̀rà níbi kọ́ ọmọ sáyàn lọ́gbẹ́ má sáyàn lọ́gbẹ́ o. kápẹ́ wọ́n lọ ń yàdá wọ́n lọ ń yọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ ń gúngó. wọ́n lọ ń yọ̀ bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ ó de ní. wọ́n lọ ń yìnbọn má má ṣe ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ àǹtẹ̀kẹ̀rà ìmọ̀ kórìíra ọmọlàkejì má hẹ́ẹ̀tì ọmọ làkejì. àfa yìí baba ìmọ̀ kórìíra èèyàn jìnnà sí jìnnà sí. àǹtàkùnà ìmọ̀ jàmbá àwọn èèyàn tọ jìnnà sí jìnnà sẹ́yìn náà. kí ló wí àfa jẹjẹ kí ló wí وإن العسر torí àfa yìí يتبعه يسار. torí pé ìnira tẹ̀ wò kò sí tí máa tẹ̀lé ìdẹ̀kùn ni وقول الله ọ̀rọ̀ ọlọ́run أصدق كل كيل. àfa yìí èwo ló fi ń jòdòdò ní gbogbo ọ̀rọ̀ téèyàn máa sọ láyé lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run ló dájú. ọ̀rọ̀ ọlọ́run ló dáa ju abẹ́ ni ọ̀rọ̀ bá ń dùn àyìnfọ́ ọ̀rọ̀ lọ. ní sọ̀kalẹ̀ ká máa lọ ní bẹ́ẹ̀ni wí kan sí i bàbá àlẹ́jà gbàgbé. يا آمل الأعقاد إنك جاهل. all right. هل يشرب السم زعاف الآكل. yá ha mi lẹ́nu kí ló pé. يا آمل الأعقاد. ẹ̀yin yóò lórí rẹ ẹgbẹ́ náà. mo pè wọ́n tí ò ní nǹkan kan mi tó ọmọ sí kó ọmọ kó àgbákò sínú àwọn àfa ọmọ ṣe é kìdí àwọn èèyàn lọ.
إنك جائل èyí yóò pé o olódò ni ọ làákàyè rárá o. yóò sì jọmọ lágbájá náà wà dé yẹn jọmọ tí a lọ Ọlọ́run tó ni إنك جائل ọlọmọ tiẹ̀ náà ní jẹyàn táàmù tiẹ̀ ní òjì dé olódò ni ọ. هل يشرب السم زعاف الآكل ẹni rí ẹ bá pé kàn máa gbé májèlé tí pààyàn lójú ẹsẹ̀ yóò sì gbé mu tọ́mọ̀ kí májèlé ni yóò sì gbé mu gbogbo ẹjí má ti ń sáàdì ọkàn bú sọmọ ọlọ́mọ ń ti ń fa àwọn ọmọ rẹ̀ ní májèlé mu nú ayé àwọn ọmọ rẹ̀ ó sì wàhálà wọn àlẹ́ yọrí lójú wọn لا àlẹ́ yọrí إله إلا الله àfa أكرمكم الله ìwọ ló jẹ́ mọ́sà wọn lógún ọlọ́run wọ́n bàbá aráwúdọ̀ gbogbo tá a ti òní látòkè tẹ́lẹ̀ látòkèdè lẹ́wọ̀ ìsọkùnrin ìsọ̀bìnrin òní lè dúníyà ẹni bá òkúrò ẹ tó fẹ́ kí tó fẹ́ kú ó kú lálá ìsí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì ìwọ ló jẹ́ mọ́sà wọn lógún Aráúdọ̀ ìwọ ló jẹ́ mọ́sà wọn lógún lọ́wọ́ ìyá ìwọ ló jẹ́ mọ́sà wọn lógún lọ́wọ́ gbogbo tá a ti ní látòkè délẹ̀ ìsọkùnrin ìsọbìnrin nílé dúnìyà ẹni bá rókúrò ẹ tó fẹ́ kí wọ́n ó kú láláì sí dàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì ìwọ ló jẹ́ mọ́sà wọn lógún ọlọ́run èpè rẹ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lógún ọlọ́run èpè ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ lógún ọlọ́run ìsọkùnrin ìsọbìnrin ní gbàgbé ọ̀sẹ̀pẹ̀ bóun ẹ bá bójú ẹ̀yìn afẹ́pẹ̀jù ló pé èpè ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ mọ́sà ìwọ ló jẹ́ mọ́sà wọn lójú ọlọ́run ìwọ ló jẹ́ mọ́sà wọn lógún ọlọ́run gbogbo tá a ti ní látòkè dé ìsọkùnrin ìsọbìnrin nílé dúníyà ẹni bá rókúrò ẹ tó fẹ́ kí wọ́n ó kú láláì sí tàbí ṣùgbọ́n pẹ̀lú iyèméjì ìwọ ló jẹ́ mọ́sà wọn lógún ọlọ́run. èmi ni mo bí wàláhì èmi ni mo yànnà ẹsẹ̀ yìí èmi ni mo bí wàláhì èmi ni bọ́bẹ̀ ní bá a dára àfi ìṣòro ni. ọjọ́ tí lọ ọmọ mi gbọ́ wàláhì mi ò mọ̀ ọmọ tí ń fagbó ọmọ mi kọ́ wàláhì mi ọmọ rí olórí burú ọmọ tára yẹn ń ṣèrò fún ọmọ tí ń fagbó ọmọ tí ń mutí ọmọ jàgídíjàgan ọmọ ìyàdáyọ̀bẹ ọmọ létí ìbọn ọmọ agbóhìnrí ọmọ tí ń dá lẹ́rú ọmọ tí ń dá lóru ọmọ rédèrèdè ọmọ jágbàjàgbà ọmọ kàrúnkàrún olórí mú ọmọ tára yẹn ń ṣòkò fún ọmọ mi kọ́ ó dáná ìyá mi ní wàláhì òun ló bí mi ìyá mi ní òun ló bí mi olórí rẹ̀ ìyá tára yẹn ń sọ̀rọ̀ fún ìyá mi ní ọjọ́ tí lọ ìyá mi kọ́ wàláhì mi ọmọ ìyá tí ń ṣépè ìyá mi kọ́ wàláhì mi ọmọ rí olórí mú ìyá tára yẹn ń ṣòkò fún ìyá jẹ́ èèyàn gidi lọ́sàn-án ó bá dalẹ̀ àdéyẹ ìyá túlétúlé ìyá òtún gbàgede ìyá múnáfìkì ìyá aláròká ìyá oníbàjẹ́ ìyá ọmọ èlépè yé ọmọ èlépè olórí mú ìyá Basiru
ẹ dákun ẹ má ti lọ afẹ́kẹ́ bá wa pìrìsẹ́ǹtì kínní fún bàbá àgbàlẹ̀ rẹ́wúdọ̀ pẹ̀lú yọ̀ǹda yín. tó pìrìsẹ́ǹtì ẹ̀ dákun torí ọlọ́run gbogbo olóríire kó jókòó olóríire nìkan ni kó jókòó Naam. olóríire kó jókòó Wọ́n ti jó, wọ́n ti jókòó. olóríire jókòó aago 6 la tó ń kásùbà ọlọ́run níjọ́ bàjẹ́ fún ọ. Àmín. bàbá wa alhaji muhammadu juma muhammadu awwal bọ́yọ̀ ọlọ́run lẹ́yìn rẹ̀ tí wọ́n sábà mufasiru wọ́n fẹ́ràn yín púpọ̀ Insha Allah. kọ́dà àyè tẹ́ ẹ jòkó sínú yàrá wọn báyìí wọ́n fi hàn mí wọ́n wà lamẹ́ríkà báyìí àkọ́kọ́ pé àwọn ọkọ̀ kó wọn láyé wọ́n lẹ́yìn lẹ́sí wà sí bẹ́sà wọ́n ti wá pè mí nìsín pé kí n bá wọn fún yín ní 10,000 naira pé kọ́ máa jẹ́ owó àdúrà sà àánàkúnlá yọ dọ́dọ̀ yín sà kọ́lọ́ mọ́ dùn wọn ládàá rẹ̀ àwọn olólórí tó sì tẹ wíńdò níyàn kọ́lọ́ mọ́ jọ bàjẹ́ fún wa kọ́lọ́ masha Allah la quwwata illa bàbá alágbàjì mo fi tájù làdábì bẹ̀ yẹn máa bọ̀ mo fi ṣéwù tájù làdábì bẹ̀ yẹn máa bọ̀ bàbá bí àbábá ju aṣọ kalẹ̀ ká mo fi ṣéwù tájù làdábì bẹ̀ yẹn máa bọ̀. afáwọn àgbà Sheikh Suleiman Ṣòyẹmí wọ́n ti ṣekú náà bàbá mufasiru àgbà fún gbogbo olú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ bàbá àgbà